Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì, Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí. Bá a pa rérin, ẹ jẹ́ ká sọ pa rérin. Ògúnná gbogbo tí ń dátọ́ lẹ́nu ìgbín ni Dr. Ọlálékan Sàlámì tó bá di ọ̀rọ̀ tèwétegbò. Ní tèmi máa ń ṣe ní orí social media òun ni pé máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí àwọn baba ńlá wa tán lò nígbà ayé wọn kó tó di pé òyìnbó gbé ẹ̀sìn tí wọ́n dé tí gbogbo wa dàrú. Ara nǹkan tí àwọn baba ńlá wa máa ń lò òun náà ni mo mú wá fún wa, pàápàá lọ́rọ̀ ewé àtegbò. Iṣẹ́ kan wà tí àwọn àgbàlagbà máa ń lò láyé àtijọ́. Iṣẹ́ náà in tó máa ń ṣiṣẹ́ fún òun ni pé ṣé mọ̀ pé ibi tí wọ́n ó pa ọ́ wà, ibẹ̀ náà ni wọ́n ó gbà ọ́ wà. Àwọn kan wà tó ṣe pé wọ́n á fi òrùka ògùn burúkú wọ́n á fi sọ́wọ́. Tán bá fi bọ̀yàn lọ́wọ́, aburú yóò ṣẹlẹ̀ sí òǹtọ̀hún. Àwọn kan àti ẹ̀wà tó yẹ pé wọ́n á gbé ògùn burúkú sára. Tán bá fi gbáyàn, aburú á ṣe òǹtọ̀hún. Àwọn ni wọ́n ó pa ọ́. Bẹ́ẹ̀ ni àwọn baba ńlá wa náà wá ní àwọn wọ́n ó gbà ọ́. Ara nǹkan tó fi ń ṣe wọ́n ó gbà ọ́, òun náà ni n tí mo fẹ́ fún wa. Ẹ ká wá àbíwẹ̀kú adìyẹ. Ẹ̀yà kan ní ara adìyẹ ni. A fẹ́ máa sọ gbogbo nǹkan ní orí social media ni. Ìwọ gbìyànjú kó súnmọ́ àwọn àgbàlagbà pé ìbò náà pè ní àbíwẹ̀kú lára abo adìyẹ. Wọ́n pe aṣọ kan ní aṣọ wájì. Tó bá délé léwé ọmọ bí wọ́n pé ẹ dákun mo fẹ́ ra aṣọ wájì. Dúdú ni aṣọ yìí ṣùgbọ́n a lè máa tú gbogbo ẹ̀ lórí social media. Ntí kì í ṣe ntí ò bófin mu o. In tó bófin mu òun ni aṣọ náà. Kẹ́lọ́mi máa máa wò pé bóyá torí kò bófin mu náà ṣe láwọn ò lè máa sọ. N tá ṣe kí n sọ gbòòrò àwọn ọ̀rọ̀ báyìí púpọ̀ òun ni pé a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa òògùn ìbílẹ̀. Tí wọ́n náà bá gbìyànjú láti kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ wa, gbogbo àwọn nǹkan tó yẹ kéèyàn mọ̀, ìdánilẹ́kọ̀ọ́ lèèyàn ti máa ń kọ́, kì í ṣe orí social media. Ojúkorojú lèèyàn máa ń kọ́. Tá bá ti mú aṣọ wájì yìí àti àbíwẹ̀kú adìyẹ abo, ẹ jẹ́ ká fi odidi atare kan, ẹ jẹ́ ká fi sí, ká wá jó papọ̀. Tá bá ti jó papọ̀ tán, ẹ jẹ́ ká fi síngbẹ́rẹ́ yíká ọwọ́ wa méjèèjì. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, èèyàn tó bá fi òrùka burúkú bọ̀ wá lọ́wọ́, nǹkan kò ní ṣe wá. Ẹni tó bá ti mú òrùka burúkú àbí Onde àbí nǹkan míì náà tó fi gbá wa, nǹkan kò ní ṣe wá pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìwọ tó wá ń gbọ́ fídíò yìí, mo ń fi àsìkò yìí mo fi ń sọ fún yín pé èmi ò ní nǹkan kan tó ń jẹ́ kí n máa sọ àwọn tí mò ń sọ yìí jù pé mò ń polówó ẹgbẹ́ kan. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture, AATC. Ẹgbẹ́ tí Ọlọ́run ti ọwọ́ èmi Dr. Lékan Sàlámì gbé kalẹ̀ ní. Kì í ṣe ẹgbẹ́ jìbìtì, kì í ṣe ẹgbẹ́ ẹnìkan ni mo rí tó ní òun dá ẹgbẹ́ kan lẹ̀ bóyá ọmọlúàbí àbí kí ló pè. Òun wá kó àwọn aláwo jọ, òun wá kó àwọn èèyàn náà, òun kò síbẹ̀. Ẹni tó bá fẹ́ mọ ìràwọ̀ ẹ̀, wọ́n á bá wo nǹkan kan. Ẹ dákun, in táwa ń ṣe ó yàtọ̀ sílé. Torí èyí tí mò ń sọ yìí ó dá mi lójú pé jìbìtì ló máa ti bẹ̀ jáde. Èmi ò bẹ́ ẹnì kankan lórúkọ jẹ́ ṣùgbọ́n àwọn tó mọ in tí mò ń sọ ó ti yé wọn. Jìbìtì ló máa ti bẹ̀ jáde. Ẹni yẹn mo rí tí ó ṣe ìdánwò fún àwọn aláwo tó kó jọ náà. Ibi ìdánwò yẹn náà láti rẹ́ni tó fail. Tán gbé picture ẹni tó ti kú, tán ní kó bi Ifá léèrè pé ẹni yẹn sick kí náà lè ṣe. Ó ní wọ́n máa pa ewúrẹ́, wọ́n máa pa àgùntàn. In tó máa gbára gbẹ̀yìn ẹ̀ náà nìyẹn. Àwọn tí ẹni yẹn náà ń rò pé original ni wọ́n náà tó bá yá àwọn náà máa padà fail. Irú nǹkan tẹ́ni yẹn kó jọ kò ṣeé kó jọ. Ẹni tó kó wọn jọ gan tí ò bá ṣọ́ra gan, Ọlọ́run jẹ́ kó ń gan safe tó bá yá. Mi ò ní sọ̀rọ̀ púpọ̀ jù ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ àwọn èèyàn lè máa rántí pé ẹnìkan dẹ̀ sọ̀rọ̀ yìí o. Ní tèmi ṣe máa ń sọ irú àwọn àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn nìyẹn. Ẹgbẹ́ táwa ń ṣe òun ni ẹgbẹ́ pé nínú àwọn nǹkan àṣà ìbílẹ̀ Yorùbá, kí ni ìwọ mọ̀? Sọ ohun tí ìwọ mọ̀, kí èmi náà sọ in tèmi náà mọ̀. Èèyàn 200 kan wá bẹ̀rẹ̀ sí ní sọ in tán mọ̀, ṣe rí pé ilẹ̀ ti kún. Ó di pé ìwọ tó mọ̀ kankan wà máa kẹ́kọ̀ọ́ lára àwọn tán mọ̀. Ó ti di pé ìwọ tó mọ̀ díẹ̀ wà máa kẹ́kọ̀ọ́ lára àwọn tí wọ́n mọ̀ púpọ̀. Kò wá sẹ́ni tó mọ̀ púpọ̀ tó ju ẹgbẹ́ wa lọ. Nítorí pé tí ìwọ bá sọ bí 50 tó mọ̀, táwa 200, tá bá sọ ẹyọ mẹ́ta mẹ́ta táwa mọ̀, yóò di 600 mọ́ ẹ lọ́wọ́ ni. Láti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà kò le.
ẹ kàn sí Dr. Ọlálékan Sàlámì ní orí WhatsApp nọ́mbà mi. Mi ò sọ pé call, torí àwọn tó bá ń call nọ́mbà yẹn máa rí bí ẹni tí ò tẹ́tí sí ní tá à ń ṣe ni. Tó bá ti fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, 5,000 naira ní registration àti ID card. Kó lè yé yín, registration 25, ID card náà 25. Iye tá à ń ṣe nísìn báyìí nìyẹn, a sì ń gba àwọn èèyàn wọlé. Ṣáà ti kàn sí mi ní orí WhatsApp nọ́mbà mi 08028565188. Kò béèrè pé kí ni account number association yín ó parí. Ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ bá ti send owó sí account number náà fún registration àti ID card, ẹsẹ̀kẹsẹ̀ ni a máa add yín mọ́ group ẹgbẹ́ náà lórí WhatsApp. Àwa ò ní babaláwo kan tá fẹ́ fà yín lé lọ́wọ́ kó máa bá yín wòràwọ̀, kó máa wòṣẹ́ fún yín rárá, kì í ṣe tí àwa ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ sì ni a ní ẹnìkan tá máa sọ fún yín pé ẹ máa lọ bá nílé kó máa ṣiṣẹ́ fún yín, kì í ṣe tá à ń ṣe nìyẹn. Tá à ń ṣe òun ni láti gbé àṣà ìbílẹ̀ lárugẹ. Ẹni tó bá sì ti tẹ̀lé tá à ń sọ kò ní kó sọ́wọ́ 419, yóò sì rí ọ̀nà àbáyọ sílé ayé ẹ̀.